ayé máa burú o ayé máa níkà o èèyàn máa nóró níjú ẹjọ́ lọ o ẹ wọ ọmọbìnrin tẹ́ ń wò yìí wọ́n ti dé mi èdè gbòdò wọ́n dẹ̀ pín ẹ̀yẹ rẹ̀ wọ́n ta ṣùgbọ́n báwo lọ̀rọ̀ ṣe jẹ́ mo fẹ́ fi lé yìí pariwo fún ẹ̀yin ọmọbìnrin wa tẹ́ ń ṣe olóṣù ìgbàlódé tẹ́ ń pè ní hookup kẹtọ́ wà lẹ́yìn ọ̀fọ̀ ojú òjé lọ nǹkan yẹn ló kó bá ọmọ tẹ́ ń wé arákùnrin ó ní àwọn bàbá ń sàlẹ̀ kan tí wọ́n ń ṣiṣẹ́ ibi tí wọ́n ń lo ẹ̀yà ara àwọn èèyàn tí wọ́n fi ṣe àwọn nǹkan tí ó dáa báwo ni wọ́n ṣe wá máa ń gẹ̀ẹ́tì àwọn èèyàn ọmọkùnrin ni wọ́n ń lò ó ní áàpù kan fún hookup tàti máa rí àwọn ọmọbìnrin lórí ẹ̀ ẹni tó bá wọn open app yẹn lé ó máa ń bá wọn chat pẹ̀lú àwọn ọmọ yẹn orí ẹ̀ ó ní ìjọ tí àwọn máa lo ọmọbìnrin bàbá ó ní òun máa ń ṣe fún wọn ti pẹ́ o ó ní kì í ṣe karùn-ún lélẹ̀ so bàtà wọn máa lo ọmọ yìí wọn ní bàbá kàpọ̀ ń jọ àyìn pé aláyé báwo ni àwọn onídìí èèyàn wọn ní kò sí wàhálà wọn dẹ̀ lọ sórí app yẹn wọn dẹ̀ bẹ̀rẹ̀ chat wọn dẹ̀ rí ọmọ yẹn bẹ́ẹ̀ wọn dẹ̀ bá chat bẹ́ẹ̀ yá hookup as usual wọn ní dẹ̀ charge on 15,000 wọn dẹ̀ send 6,000 sí ó dẹ̀ wà àwọn dẹ̀ sí táwọn máa ṣe táwọn bá bẹ yanjú wọn ọ̀rọ̀ ni ọ máa lé wọn lọ́wọ́ mú ẹlòmíà lé wọn lẹ́sẹ̀ mú táwọn bá tó àti wọnú yàrá tí àwọn máa gbé wọn wọ̀ ṣe ń bọ́ wọn mọ̀ wọn ló pé kóun kan sun ọjọ́ kan kóun gbowó kóun padà ni ẹni tó máa yọ látẹ̀yìn máa dì lọ́rùn mu ibi táwọn ti yanjú wọn nìyẹn ibi táwọn dẹ̀ máa bú wọn nìyẹn 15,000 naira ọ̀ṣọ́ ẹ̀mí ààrẹ ni ẹ̀ àkàtà dẹ̀ ń sọ lé ọ̀pọ̀ ojúlélà oge ìgbàlódé oge ìgbàdé oge ìlàgbàdé mo fẹ́ èmi náà fẹ́ bílọ́ǹgì mo fẹ́ lọ aṣọ tẹ́gbẹ́ mi lò mo fẹ́ lọ bàtà tẹ́gbẹ́ mi lò mo fẹ́ lo fóònù tẹ́gbẹ́ mi lò ibi tó sùn délé ọ̀pọ̀lọpọ̀ yín òbí ò lè bá yín dé skul mi lè blame òbí pé bí akáwọn òbí máa monitor yín òbí ò lè sọ yín kiri torí tí wọ́n bá tún above 18 wọ́n bá nítòbí ń bẹ̀ ìwọ ni kò sọ̀rọ̀ ẹ̀ wọ́n bá nǹkan tọ́lọ́run bá tí àwọn òbí ẹ̀ bá ń gbìyànjú fún ẹ̀ kí kò tó ẹ̀ ayé ti gbẹ̀gẹ́ ọ̀rẹ́ ẹ̀ ń lo aṣọ kan wo tí ì lò tẹpámọ́sẹ̀ nígbàgbọ́ ní ọlọ́run ẹ̀ má gbobí àtúbọ̀tán ìlélẹ̀ àwọn bèbè bàbá yìí sí bẹ́ẹ̀ pé kí ló fẹ́ kíjọba ṣe fún un wọ́n fẹ́ kíjọba síjọ́ ànáwó ẹ máa wò àti mọ̀ ibi tó máa dájọ́ ẹ̀ sí o torí ó lè náwọn bàbá ń gbẹ́jọ́ o ṣùgbọ́n àwọn kan ni wọ́n ń ta àwọn ẹ̀yà ara yẹn fún ẹni tó kù ní ti ẹ̀ gbé o àpòpọ̀ àwọn táwọn sọ àwọn olóṣèlú náà ló ra nǹkan yẹn lọ́wọ́ wọn so ẹ̀yin àbúrò wa ẹ̀yin àǹtí wa ẹ̀yin ọmọ wa ẹ̀ ṣọ́ra áàpù yẹn ti ń kó báwọn èèyàn o wọ́n ti fi ṣèṣe kúṣe o àwọn hookup áàpù tẹ́ ẹ̀ ń jọ yẹn wádìí mi ní gbígbá wádìí mi báyìí ìdílówó ẹ̀ wọ́n ti fi ń ṣèṣe kúṣe o ọmọ mi ẹ̀ má rí alẹ́ lárí àràbọ̀ ibi tí wọ́n tún ti nǹkan tí wọ́n tún lò báyìí lélẹ́yìí o ẹ ṣọ́ra Adomade lórúkọ mi ẹ bá mi share fídíò yìí ẹ bá mi follow page mi ẹ bá mi subscribe sí YouTube channel mi Adomade TV àní àrífẹsẹ̀ sí o ire ó dàbọ̀.